Ẹ̀yin tèmi, ẹ káalẹ́ o. Ọ̀rọ̀ tó ń lọ ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Èmi náà ni o, olórí Abímbọ́lá yín náà ni o. Mo ka news yìí, ó dẹ̀ jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ gan gidi ni. Ẹni tó ní school, òun ló ní school gẹ́gẹ́ bí proprietor. Ó fipá bá ọmọ ọdún mẹ́rin lò. Ọmọ ọdún mẹ́rin ó fipá ó bá lò. Kò tí wọ́n ń ṣe yẹn nìkan, ó fi àmúga tá mọ̀ sí scissors, ó fi gé ojú ara ọmọ náà wípé kí òun bá lè penetrate. Kò tiẹ̀ wá síbi tó safe nílùú yẹn. Bó fọmọ sí jẹ́lé ó sinmi, wàhálà ni, ogun ni. The essence of putting a child in daycare or school ni wípé nígbà tó bá lọ síbi iṣẹ́ títí ẹ, ó ti mọ̀ wípé you be rest assured pé okay now àwọn ọmọ wọ̀nyẹn wọ́n ti wà níléèwé wọn, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. 100% security ó ti wà on ground fún àwọn ọmọ tó ti wà ní school, bóyá daycare ni, bóyá crèche ni, bóyá primary school, bóyá secondary school. Ó yẹ kí èèyàn lè fi ẹ̀dọ̀ lé orí òróǹro, kéèyàn lè pé okay àwọn ọmọ bó ti fi wọ́n sí school láàárọ̀, wàá dẹ̀ padà lọ lọ́sàn-án tàbí nírọ̀lẹ́ láti lọ mú wọn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n nílùú titi wa irọ́ ni. Àwọn news kọ̀ọ̀kan ti máa rí báyìí, ojú máa ń tì mí, àgàgà tó máa ti wá gbé, tó bá jẹ́ pé airline kiní yẹn tó máa ti gbé Nàìjíríà sí, ojú á tì mí pé ìwọ Ọlọ́run, kí ló dé ná tìlùú titi wa rí bí eléyìí. Bàbá 46 years old, 46 kí ló lè wà lábẹ́ ọmọ ọdún mẹ́rin? Kódà àwọn ìròyìn ìbànújẹ́, àwọn ìròyìn tó jẹ́ pé ní wàá sáré fẹ́ fojú, wàá fẹ́ pa ojú ẹ̀ mọ́ gan pé kí bóyá àbámọ̀ ẹni tó ń wòyàn, bóyá ẹni tó ti mọ̀ pé ìlú ẹ̀ tó ti wà ní Nàìjà yẹn, ojú máa ń tìyàn. Ó jẹ́ ohun ìtìjú. Ọmọ tí wọ́n kó sí abẹ́ ìwọ tó jẹ́ ọ̀gá ilé-ìwé yẹn, tó jẹ́ proprietor, tó jẹ́ ọ̀gá, tó jẹ́ aláṣẹ, tí wọ́n ń jábọ̀ gbogbo nǹkan tí wọ́n ń ṣe níléèwé yẹn, tí wọ́n ń jábọ̀ fún ẹ. Ló ṣíjú ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó bá ọmọ ọdún mẹ́rin lájọṣepọ̀. Ọmọ ọdún mẹ́rin tó dẹ̀ ní àwọn ọmọ titi ẹ, ìwọ ọkùnrin yìí, tó ṣíjú ọmọ ọdún mẹ́rin. Kò tún wá ṣe yẹn nìkan, ó ṣe ọmọ náà yánmayànma gidi. Kò wá síbi tó jẹ́ pé ní ẹ lè fi okay tẹ́ bá mú ọmọ yín síbẹ̀, okay ọkàn balẹ̀ wípé ní nígbà tí màá ti lọ láàárọ̀, màá padà wá láti lọ mú àwọn ọmọdé wọ̀nyí nírọ̀lẹ́, tí ò dẹ̀ ní sí nǹkan kan tó máa ṣe wọ́n. Ìlú yẹn irọ́ ni. Bá a ṣe ń gbọ́ wípé ní bá a ṣe ń gbọ́ oríṣiríṣi àwọn news bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké, ó jẹ́ ohun tó jẹ́ pé ní kò yẹ kó máa ṣẹlẹ̀ ní this age and time. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ní wọ́n ti wò pé táwọn bá kúkú ti ṣe, àwọn á lọ. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ti mọ̀ pé táwọn bá ti ṣe pátákùnrà, wọ́n máa fún àwọn ọlọ́pàá ní owó ẹ̀yìn. Wọ́n á fún àwọn DPO, wọ́n á gbé owó lọ fún wọn. Wọ́n kàn wọ́n balẹ̀, nítorí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ojoojúmọ́ lẹ máa ka àwọn news tó jẹ́ wípé ní kò tiẹ̀ ṣe é gbọ́ rárá, tí ò tiẹ̀ gbọdọ̀ máa gbọ́. Kò tiẹ̀ ṣe gbọ́ rárá. Tó bá jẹ́ pé irú àwọn olórí burúkú tó ń ṣerú nǹkan báyìí ni, tí wọ́n mú wọn, tí wọ́n castrate wọn ní, kí ló lè dé? Kí ọmọ tó ń fi sí sàkánì? Dájúdájú irú ọkùnrin yìí kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ tó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ nìyẹn. Kò kí ń ṣe ìgbà àkọ́kọ́. Ọmọ ọdún mẹ́rin bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tọmọ ọdún mẹ́wàá, lẹ́ẹ̀ máa gbọ́ tọmọ ọdún méjì, lẹ́ẹ̀ máa gbọ́ kódà ó tiẹ̀ ti súyàn. Ẹ̀yin òbí, kódà wọ́n ní tójú tìyẹ́ làparò fi máa ń ṣọ́rí. Nítorí pé nísìnyí kò síbì kankan tó tiẹ̀ wà, kò síbì kankan tí èèyàn lè farapamọ́ sí nílùú yẹn. Èyí tí wọ́n mú ọmọ lọ sí school náà, tí ìyá mú ọmọ lọ sí school yẹn ṣẹlẹ̀ ní Ìbàdàn.
kó tó lọ mú ọmọ lọ́sàn-án wọ́n ti gé irun tó wà ní ìpàkọ́ ọmọ yẹn, ọmọ kékeré ọmọ ọdún 2 wọ́n ti gé irun ẹ̀, wọ́n ti fa kodoro. Ìgbà tí yẹn kí ẹ̀yìn tó kúrò ní school yẹn ló ti rí pé ìgbà tí mo gbé ọmọ yìí wá láàárọ̀ mi gé irun ẹ̀, bó ni irun ṣe lọ lórí ọmọ. Ó wá wò ó fínífíní, ó tún rí pé níbi ìsàlẹ̀ ibi tó ń ti fárun yẹn wọ́n sín gbẹ́rẹ́ síbẹ̀. A ní kẹ́ kọ́ àwọn ọmọ níwèé ni àsọ pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní àsọ pé kẹ́ máa ní àwọn ọmọdé wọn lọ, àsọ pé kẹ́ máa pa wọ́n nípa àyà, àsọ pé kẹ́ máa bá wọn lájọṣepọ̀. Irú ìlú wo leléyìí náà tí ò dẹ̀ wá ní sí pé ní ìjìyà ò sí fún nǹkan tán bá ti wọ́n ti ṣe, wọ́n á ti rò pé àwọn ti mú ìjà, wọ́n ti ṣe gbé. A ní kí wọ́n kọ́ wọn níwèé ni, tẹ́ ẹ̀ bá dẹ̀ lè kọ́ wọn níwèé ẹ fi wọ́n sílẹ̀, ẹ dá wọn padà fún àwọn òbí wọn, ẹ má bà àwọn ọmọ kéékèèké láyé jẹ́. Ẹ ti bà wọ́n láyé jẹ́ tán, kí ló dé? Irú ìlú wo leléyìí náà tí ò dẹ̀ wá sí wípé ní kò sí jìyà fún wọn, ọkàn wọn balẹ̀, wọ́n ti wọ́n pé ní kò sí nǹkan tó lè ṣẹlẹ̀, àwọn mọ̀ wípé ní kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe báyìí, ẹ fẹ́ ṣe ní pé àjẹgbénigun ń jẹbọ, Ọlọ́run ní gbà fún yín. Kí ẹ máa mú àwọn ọmọ kékeré kẹ́ máa pa wọ́n nípa àyà, kẹ́ máa mú àwọn ọmọ kékeré kẹ́ máa bá wọn lájọṣepọ̀. Kí ló dé? Kí ló dé? Kò sí ìjọba nílùú yẹn. Oníkálukú ṣe nǹkan tó wù ni. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, ẹbọ ọmọ Mohbad yẹn sìn tó ti kú láti bí oṣù kan, wọn ò dá ọ̀rọ̀ yẹn sọ mọ́, àgbọ̀n kankan mọ́. Wọ́n tún wà tó bá ti ya oníkálukú á sinmi. Ṣé bó ṣe yẹ kí ìlú rí nìyẹn? Ọlọ́run má ṣàyè kí èèyàn jẹ ń tán wá. Kí wọ́n má pààyàn náà tògótògó. Ìlú yẹn ó ní agbára, ó dìbò lọ yà fún mi. Kí ló dé? Kò wá síbi tó tiẹ̀ wá safe rárá, kò sí rárá. Bẹ́ẹ̀ kan ọmọ sẹ́yìn gan wọ́n á yọ nísìnyí, wọ́n á yọ ọmọ tẹ́ bá kàn sẹ́yìn. Ní school ó ti di wípé ní kó wá ẹnìkan tẹ́ bú wá ṣẹ̀ṣẹ̀ fi ọmọ lé lọ́wọ́ tí wàá make sure kó handle ẹ̀ lé pé okay mo handle over ọmọdé yìí lé ọwọ́ yín o. Kí ló dé? Kò wá síbi kan bó nìyàn fẹ́ sá sí, ṣe bí ìlú èèyàn ni, ibi tí wọ́n ti bíyàn tó ń forí èèyàn sọlẹ̀ sí, tí gbogbo ẹ̀ wá tó rí bó ṣe lóhùn ó rí. Kí ló dé? Ẹni tó ní school kẹ́ máa mú àwọn ọmọ kẹ́ máa bá wọn lájọṣepọ̀. Ta ló mọ orúgbà tí olórí burúkú orú ọkùnrin tó ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kó tó di pé àṣírí ẹ̀ tú yìí, kó tó di pé àṣírí ẹ̀ tú. Kí ló dé? Kí ló dé? Gbogbo nǹkan gbogbo bad kíní ni nílùú títí wa yẹn, kò fẹ́ sí nǹkan gidi kankan, kò fẹ́ sí nǹkan gidi kankan. Èyí tó yẹ káwọn ìjọba mójútó wọn ò ní mójútó. Nísìnyí báyìí wọ́n fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín wọ́n fẹ́ fi yọ ọkùnrin yìí. Ṣé irú eléyìí tí ẹ kàn sì máa béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀? Kò ní ìdí wọ́n ẹ̀ṣẹ̀ ń béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀, kó kọ́kọ́ fi sí gbàgà náà. Kó kọ́kọ́ fi sí gbàgà náà tí ó ti bà ọmọ ọlọ́mọ láyé jẹ́. Kó kọ́kọ́ fi pamọ́ náà, kó fi sí gbàgà. Wọ́n ti mọ̀ wípé ní táwọn bá ti ṣe, àwọn tí ò yájá jẹ tí wọn yéra bùṣan wọn, èló ni wọ́n ní tí wọ́n náwó ọmọ alákàrà, wọ́n á sọ pé àwọn ò bá wọn sọ̀rọ̀. Torí ẹ̀ náà ló fi di pé ní tí nǹkan bá ṣẹlẹ̀ kò sí justice kankan. Àwọn ọlọ́pàá wa àdánwò burúkú ni wọ́n, àdánwò gidi ni wọ́n. Tí wọ́n bá rí àwọn ọlọ́pàá Nàìjíríà tẹ́ bá jí tẹ́ bá rí wọn, ṣé ló yẹ kí èèyàn padà lọ sórí bẹ́ẹ̀dì kí èèyàn lọ sùn? Kí èèyàn padà lọ sórí bẹ́ẹ̀dì ni kí èèyàn lọ sùn, nítorí pé ẹni àìjírí ẹni àìjíkò ni wọ́n. Kò sí nǹkan tó bá ti fọwọ́ sí báyìí wọ́n máa bàjẹ́ ni. Kò sí ni, ẹ lè gbọ́, kò ní sí òkodoro kankan tó máa yọ jáde láti irú nǹkan bẹ́ẹ̀. Ṣé bá àṣà máa bá a lọ nìyẹn? Ká má lè fọmọ sí daycare, ká má lè fọmọ sí primary school, kẹ́rù máa bà wá, kẹ́rù máa bàyàn, kíyàn má lè fi ìfọ̀kànbalẹ̀ ṣiṣẹ́ níbi tíyàn bá ti ń ṣiṣẹ́. Kẹ́rù máa bà ẹ mọ̀ pé kí jìnnìjìnnì kẹ́rù máa bàyàn, kí jìnnìjìnnì bóyàn kó máa ṣẹ́gun, kó máa rò pé mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́mọ mi ní school tó wà báyìí, mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́mọ mi ní school tó wà báyìí. Gbogbo àwọn èèyàn kan ló dẹ̀ ṣe ní owó millions wọ́n fi máa sanwó school. Èèyàn mélòó ló lè sọ pé bóun ṣe dúró òun lè ọmọ kékeré òun á san 1 million sí school tó ń lọ.
èèyàn mélòó nínú ìlú yẹn ìwọ̀nba bí iye àwọn tó ń ṣe káàkiri wọn náà lóníkálukú ń kọ́mọ sí tó ti yàtọ̀ sí bá pé skul ti tìjọba nítorí pé gbogbo skul tìjọba wọ́n ti báyé gbogbo skul ìjọba jẹ́. Ṣé àwọn building tó ti bàjẹ́ lẹ fẹ́ sọ ni tàbí koríko tó ti hù sí gbogbo àyíká tàbí àwọn tíṣà tó máa kó wọn tó jẹ́ wípé ní wọ́n máa ta ọjà nínú skul ni èwo lẹ fẹ́ sọ ń bẹ́ẹ̀. Ṣèbí òun oníkálukú náà fún òpó òkè kò bá jẹ́ àwọn alábọ́dé iná jẹ́ kí fọmọ mi síbẹ̀ kó wá di wípé àwọn tó jẹ́ olórí ibẹ̀ àwọn tó ní skul ẹ̀yin tẹ́ ní skul tẹ́ ń kọ́ bá ọmọ ọlọ́mọ lábẹ́ ẹ̀yin tẹ́ ní skul wèrè gbẹdẹgbẹ nìyí o wèrè gidi gan irú kí leléyìí ná ọmọ tó ń fi tó dẹ̀ ń gbowó skul tó tí ń ṣe pé gba ọmọ náà sí skul lọ́fẹ̀ẹ́ wèrè gédégbé gan gidi ní ọmọ náà báyìí ó wà lọ́sípítù tí wọ́n ń tọ́jú ẹ̀ irú kí ni gbogbo eléyìí kódà ẹ̀rù máa bàyàn ní kò sí bó bá even ní àwọn ilé ìjọsìn gan oríṣiríṣi ilé kéwú náà ń kọ́ àwọn àfáà tó ní kọ́kọ́ mọ ní kéwú ẹ̀dùn àmàmà irú wọn á dẹ̀ lọ sí ilé ìjọsìn tó bá dijọ́ Sunday tàbí jọ Friday irọ́ burúkú lẹ̀ ń pa irọ́ burúkú lẹ̀ ń pa bí àṣẹ máa tú náà nìyẹn ẹ kúkú dẹ̀ tí mo mọ̀ pé ní kò sí ni bẹ́ẹ̀ bá kò sí kódà ẹgbà ìyà tọlọ́run lójú ẹgbà ìyà ẹ̀yin náà irú nǹkan bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe sáàmù ọlọ́mọ wọ́n máa ṣe sáàmù títí yín náà kò sí tàbí ṣùgbọ́n tó ń wo àwọn ọmọ kékeré báyìí tẹ́ ń ṣe ìkà fún wọn àwọn ọmọ kékeré ẹ̀jẹ̀ ọ̀run tẹ́ ń pa wọ́n nípa ìyà àwọn míì náà wọ́n ní skul wọ́n fi swimming pool síbẹ̀ wọ́n á ní wọ́n fẹ́ lọ swim wọ́n á gba àwọn ẹ rẹ́gísítà òbí máa rẹ́gísítà fún coaching fún swimming coaching fún àwọn ọmọ ẹ máa mú àwọn ọmọ náà lọ síbi tí ẹ ti fẹ́ sún ẹ máa mú wọn ẹ wàá pa wọ́n dà sọnù bẹ́ẹ̀ irú ìlú wo leléyìí ná ẹ wàá ṣe gbàtẹ́ fẹ́ káwọn ọmọ gbàtẹ́ mọ̀ pé ètò gbangba sùn lọ́yẹ ṣé dandan kẹ́ pé ẹ sọ pé ẹ fẹ́ máa kọ́ àwọn ọmọ ní bí wọ́n ṣe ń wẹ̀ ni ẹ̀yin aláìní kan ṣe yìí ẹ gba owó skul ẹ gba owó lẹ́sìn ẹ ti wá sọ pé ní àwọn ọmọ gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń wẹ̀ ta ló rán yín níṣẹ́ ẹ̀yin proprietors ẹ̀yin proprietresses wọ̀nyí ta ló rán yín níṣẹ́ gan tẹ́ bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ tẹ́ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n wọ́n dẹ̀ tí wọ́n wá sọ pé CCTV ibẹ̀ ò ṣiṣẹ́ nǹkan tí wọ́n sọ ni wọ́n á ní CCTV ò níjọ́ yẹn ò ní CCTV wọn ò ní ṣiṣẹ́ ìjọ yẹn ní CCTV wọn ò ní ṣiṣẹ́ ìjọ yẹn ní gbogbo àwọn securities wọn ò ní sí ọjọ́ yẹn ni wọn ò ní sí lórí wọn sọ pé ọjọ́ yẹn ni wọ́n ní leave oh God àfikún ní kálukú ẹ̀yin òbí Ọlọ́run má yẹ ká ṣàṣedànù dandan kọ́ ni kó fọmọ sí swimming school dandan kọ́ wọ́n ní ọmọ tí ò kú kò fail ọmọ tí ò kú kò fail torí àmọ́ bóyá ibi tí wọ́n ti lọ gbàgbára bóyá wọ́n ní kán máa pe orí àwọn ọmọ kékeré orí wọn ni kán máa fi bọ́ ni torí kò yé mi ẹ̀yin tẹ́ ẹ ti gba ọmọ sí school gbogbo responsibility ọmọ yẹn security ọmọ yẹn ó wà láàrin wákàtí 9 tí ọmọ yẹn bá máa lò ní school yìí ọrùn yín ló wà nítorí pé àwọn òbí wọ̀nyẹn wọ́n ti lọ síbi iṣẹ́ wọ́n ti wá drop àwọn ọmọ wọ̀nyẹn sí school gbogbo nǹkan táwọn yẹn máa ṣe ní school ọwọ́ yín ló wà security wọn ẹ ní ṣe bẹ́ẹ̀ ẹ dá àwọn ọmọ wọ̀nyẹn sílẹ̀ àwọn ọ̀gá wọn máa ṣe rádaràda ẹ tún fẹ́ lọ bá wọn fi coaching bá tó má dẹ̀ fẹ́ lọ fún excursion náà ni kódà oríṣiríṣi là ń gbọ́ ìlú yìí ó gbẹnu tán o kódà ó ní agbára nílùú yìí ìlú Nàìjíríà yìí àwọn news míì tí wọ́n bá gbọ́ báyìí kódà èèyàn náà yà fọwọ́ bojú nítorí pé ní ọ̀rọ̀ tó ti ní lójújòlè lọ́wọ́ èèyàn tẹ̀ nífẹ̀ẹ́ lè sọ̀gùn àwọn news míì tẹ̀ kí n lè gbé nítorí pé ọ̀rọ̀ ìtìjú ni kò tiẹ̀ ṣe gbọ́ ní 2023 kò ṣe gbọ́ rárá
kò ṣe gbọ́ rárá. Àní jẹni tí wọn k'Ọlọ́run ṣàánú fún wa ni. Ó ní agbára. Ẹ̀yin òbí, ẹ̀yin obìnrin, ẹ mójútó àwọn ọmọ yín. Tó bá jẹ́ pé irú ìyá mi ni, irú bí obìnrin yẹn ṣe mọ̀, ìyá mi kò tiẹ̀ ní kọbi ara, kò ní mọ̀ rárá. Á ti tó bí ọjọ́ kẹta àbọ́jọ́ kẹrin náà. Ẹ wà vigilant, èèyàn gbọ́dọ̀ tójú tìyẹ́ báyẹn ní káyà ká máa fi ṣọ́rí. Kéèyàn ti lè tètè ṣe àkíyèsí nígbà tí kinní yẹn ṣẹlẹ̀. Ká pé níwọ̀n bá ṣe bẹ́ẹ̀ ni irú obìnrin yẹn ká pé kò bá ṣe àkíyèsí ni, ọkùnrin yẹn á parọ́, torí ó ti máa pẹ́ síra wọn. Tó bá ti ń wí ọmọ ẹ láàárọ̀, yẹ̀ wọ́n wò. Àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn, nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ níta nísìnyí ó ní agbára. Olórí dorí ẹ̀ mú ni. Kí olórí kó di orí ẹ̀ mú ni, kó má ba ayé àwọn ọmọ jẹ́ fún yàn. Kí olórí kó dorí ẹ̀ mú ni. Ẹ̀yin òbí, ẹ tọ́jú àwọn ọmọ yín. Ibi tó bá fẹ́ fọmọ ẹ sí, jẹ́ kí wọ́n mọ̀ wípé nísìnyí báyìí bóyá kí èèyàn máa sọ tí èèyàn bá ti dé school wọn, ẹni tó bá ti gbọmọ lọ́wọ́ mi kó ya sign undertaking ni o. Nǹkan kan ò ṣọmọ mi láàárọ̀ tí mo mọ́ ọmọ mi wá, mi gbọ́dọ̀ fẹ́ mọ́ ọmọ mi lọ́sàn-án kí nǹkan kan yín jẹ́ lára ọmọ mi. Mo ti mọ́ ọmọ mi wá ń sìn aṣọ ọrùn ẹ̀ ní. Kẹ́ ẹ ti jẹ́ oníkálukú kó ya sign. Èmi ni mo gbọmọ lọ́wọ́ ọmọ ìyá lágbájá. Nítorí pé ní Ọlọ́run má jẹ́ kó má pa àwọn ọmọ lóṣìrà. Wọ́n máa ba ayé àwọn ọmọ jẹ́. Àwọn tó ní kán kọ́ wọn ní school, àwọn ló ń ba ayé àwọn ọmọ jẹ́. Ìkan náà ni mo rí náà. Ó láti na ọmọ ọdún 2 nítorí pé ó ní ó yàgbẹ́ sára. Ọmọ ọdún 2, ó na ọmọ yẹn débi wípé orí ń fọ́ ọmọ yẹn, gbogbo àpá ní gbogbo ara ọmọ yẹn. Ọmọ ọdún 2. Oríṣiríṣi. Ọmọ ọdún 2. Ó ní ó yàgbẹ́ sára. Ó ga. Wọ́n nídìí nílùú yẹn, ó yẹ kí wọ́n gbé oníkálukú jókòó, kán bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ sí wọn lórí ni. Bóyá kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lu aago káàkiri, torí ó yẹ kí wọ́n enlighten wọn lórí àwọn kankan tí ò yé wọn. Ìgbà tóun wà bí ọmọ ọdún bíi 5 gan, mo mọ̀ pé irú tíṣà bẹ́ẹ̀, ọmọ ọdún 10 gan ó sì máa yàgbẹ́ sára nírú tíṣà bẹ́ẹ̀ tó na ọmọ ọdún 2 nítorí pé ó yàgbẹ́ sára. Ta ló yẹ kó yàgbẹ́ sára bí ìbá ṣe ọmọ ọdún 2? Ọlọ́run kó gbà wá ni o. Ó ní agbára o. Àní rí ju báyìí lọ o, ẹ̀yin tèmi. See you. Love you. Later.